Africa Content TV. Tí olórin everybody ló mọ̀ gbogbo tán mi ò látọrí. Ẹni tí mo bá ń tẹ̀lé o, tí mo jẹ pọ́jà tán, tí mo tún jẹ ẹran ní bíbọ̀. Àlẹ́ àṣìlẹ̀ lẹ́yìn ọlọ́run èèyàn yẹn ni. Tó bá lọ ní nǹkan tẹ́ni gan ò ní àjọpọ̀ lọ́wọ́. Tí bá lọ ní nǹkan tẹ́ni gan ò ní àjọpọ̀ lọ́wọ́. Sílí lọ́dà, ó bèrè mí, ó bá tọ́ lọ́mú o. Ọmọ bàbá jẹ́jẹ́, ó bèrè mí, ó bá tọ́ lọ́mú o. Àdúrà mi ò gbà lọ́wọ́ kan bí mo ṣe kọ̀lẹ̀ fún ayọ̀, wọ́n lọ́ mi bá mi ṣe o. Bá tọ́ lọ́mú mo gbà nù. Àdúrà mi ò gbà lọ́wọ́ kan bí mo ṣe kọ̀lẹ̀ fún ayọ̀, wọ́n lọ́ mi bá mi ṣe o. Gbogbo èrè mi, ó bá tọ́ lọ́mú o. Àdúrà mi ò gbà lọ́wọ́ kan bí mo ṣe kọ̀lẹ̀ fún ayọ̀, wọ́n lọ́ mi bá mi ṣe o. Gbogbo èrò mi, ó sọ́dọ̀ láwùú. Àdúrà mi ò gbà lọ́wọ́ kan bí mo ṣe kọ̀lẹ̀ fún ayọ̀, wọ́n lọ́ mi bá mi ṣe. Ó ti àlàyé. Sáàbọ́lá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ẹ̀rọ àfún aláyè, káàrí mi ta sí abọ́rọ̀ tí wọ́n ti rà kẹ́ máa gbà lábẹ́ lọ. Ọlọ́pàá ìbọn rẹ̀. Olúbàbọ̀ ní inú òfúrufú. Ọmọ bàbá tó jẹ́ ọmọ mi yọ Lagos. Nọ́mbà àgbègbè jáde. Tí ilé ìdásọ fẹ́ ṣe bẹ̀rù rẹ̀ ṣe. Dásọ máa bá fẹ́ ìbádúgbẹ́. Ẹ̀rù mi lábẹ́ tán. Àtùmọ̀ aláàmú balẹ̀ lánàá bòrò. Tí ilé ìdásọ gbà. Ẹ ṣe. Dásọ máa bá jọ ìbádúgbẹ́. Ẹ̀rù mi lábẹ́ tán. Àtùmọ̀ aláàmú balẹ̀ lánàá bòrò. Èrè ní síwájú jẹ́ ìlú oníbẹ̀rẹ̀ fún ìlú ọ̀dà àtijọ́ tí àjọyọ̀ jẹ́. Wọ́n bá yẹ ẹlẹ́yà bá kúrò lẹ́yìn kéjì o, ẹ̀rí àti ìlú ọ̀dà ẹ̀rọ fàṣọ. Ẹ̀rọ fàṣọ. Ìtọ́sí yọ́bọ̀ sí olóòrùn padà sí wọn gbá. Ìtọ́sí yọ́bọ̀ sí olóòrùn padà sí wọn gbá. Ló padà sí wọn gbá. Ọlọ́gbọ́n tí ra kí ọba àjọ yín lọ. Padà fún sáàsì olùbáwọ̀ ìbọn sọ. Kò dúpẹ́ mọ́ lóhùn ọ̀lẹ́gbọ̀n òyìnbá àti rí. Ọ̀nà tó ti ṣí ibi ti bọ́ lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́. Ti gbé ọdẹ bọ̀, Ádámù, ètò ìgbà, ìmọ̀lẹ́ ọ̀gbìn. Ẹgbẹ́ tí ilé wọn bẹ̀rẹ̀ pé ṣé lọ́dà ni ìwé. Ẹgbẹ́ tí ilé wọn bẹ̀rẹ̀ pé ṣé lọ́dà ni ṣé lọ́dà ni ọmọ èmi náà ni. Èmi náà kọ̀ ọlọ́run ọba ní. Àlùbọ́dìdà nílé ènìyàn ní ìsọ́kùnkù rà. Bàbá rẹ̀ kẹ́kọ̀ọ́ máa pẹ̀lú sílẹ̀ rẹ̀. Ọmọ bá wá sí tí ilé dà ní ìsọ́kùnkù rà. Bàbá rẹ̀ kẹ́kọ̀ọ́ máa pẹ̀lú sílẹ̀ rẹ̀. Olóòmọ olùdáná ní méjìjì ní ìsọ́kùnkù rà.
lọ́jọ́ onígbó bá ti bọ̀lẹ́ sí ìgbọ́ra mi. ọmọ bá ti bọ̀lẹ́ sí ìgbọ́ra mi. lọ́jọ́ onígbó bá bàbá mi tó fún wa níjà. lójú bí a sì yè é tó bá pa àsìmọ́ àdéhùn ẹ̀. wọ́n ti yá mi pé kiri lẹ́dà ọmọ bàbá jẹ́jẹ́ lè bí àgbà bá ń dé ló bá dídì lóore máa bọ̀ o. Ògùn bàbá ogún dídì òru wọn. Sáàbì mo gbé bí sí bọ́dù lọ́wọ́. Bọ́lá tí mo yí pẹ̀lú àdúgbò ẹ̀ṣẹ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ bá ẹ̀ṣẹ̀ bá mi o ẹni náà ní gbogbo ẹni bá gbọ́ bá ṣe ń gbọ́dọ̀ ìwọ̀n ń bá yàtọ̀ náà yóò máa bá wọ́n ṣe bẹ́ẹ̀ bọ̀ ọmọ bàbá ọ̀rọ̀ aláàmú ti bẹ̀ ha òjijì òwe òjijì òwe tí ó ṣe bẹ́rù ètò mímọ́ làwọn jẹ́ bá sí àwọn bá. Orí lòlù ni wọ́n gbé máa ń bí. Àwọn ti dé ti ọjà PLC àwọn mẹ́bẹ̀rẹ̀ ìrìnàlà fún ogúnrégún ìjàre president aláàjì Sheikh Ambassador gbogbo mọ́nà ológun lóògbé àtòpọ̀ ilé ẹ̀kọ́ tàbí ilé ẹ̀kọ́ àtàṣẹ̀bẹ̀ ẹ̀ẹ́dẹ́lẹ́ ẹ̀yìn lè yẹ́ dádì ní bàfẹ́ alùbáríkà àgbóyé ojoojúmọ́ ọjọ́ bá ṣe àwọn tó kọ́ àwọn ọgbà àmàṣẹ́gbò ojoojúmọ́ Yorùbá ìgbésẹ̀ wọn bá ọ̀gbọ́n lóò dára tí wọ́n bá ló padà tí wọ́n bá ọ̀rẹ́. Ọlọ́gbọ́n tí ra kí wọ́n máa jó yín lọ. Báyọ̀ fún sáàsì olùdarí ọ̀gbọ́n sọ. Tòbí bá bọ́ lóhùn àlọ́gbọ́n òyìnbá àti rí ọ̀nà tó ti ṣí ibi tí wọ́n lọ́wọ́ lọ́wọ́. Gbogbo ọdún náà, Ádámù, Èésù fà, ìfọ̀dọ̀ ọ̀gbìn. Ogún tí nílé wọn bẹ̀rẹ̀ kò ṣe lọ́dà ní ìwé.